Alákòóso ayé. Fíìmù yìí ní agbára gidi gan. Ó tún wá jẹ́ fíìmù tó tún wà interesting. Torí pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wo fíìmù yìí láti òkè dé ìparí tí a ò ní gbádùn ẹ̀. Ó tún wá kọ́ni láwọn ẹ̀kọ́ oríṣiríṣi bíi mélòó kan tí mo kọ́ nínú fíìmù yìí. Ṣé wàá rí arákùnrin tó ṣe alákòóso ayé fúnra rẹ̀? Ó jẹ́ ìkan nínú àwọn òṣèré tí mo fẹ́ràn jù nínú fíìmù yìí. Ó ṣiṣẹ́ takuntakun nínú fíìmù yìí. Alákòóso ayé ní apá kejì torí kò tán sí ibi rárá. Ó ní apá kejì. Ṣùgbọ́n àwa tí a bá fẹ́ mọ̀gbà tí apá kejì yóò jáde, ẹ jẹ́ ká ní sùúrù ká wo fídíò wa dé ìparí ká lè mọ̀gbà tí apá kejì yóò jáde. Kí ni ẹ̀kọ́ tí àwa rí kọ́ nínú fíìmù alákòóso ayé yìí? Àti pé ta ni òṣèré tá a fẹ́ràn jù nínú fíìmù yìí? Ẹ jẹ́ ká comment sínú comment section wa. Ká lè má gbàgbé láti subscribe sí channel yìí. Alákòóso ayé, kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ sí nínú apá kejì? Pẹ̀lú bó ṣe jẹ́ nǹkan tó yẹ pé ó ń da gbogbo ìlú láàmú yìí. Téèyàn bá lóyún, tó bá ní kó oyún parẹ́ mọ́nú, oyún á parẹ́ mọ́nú ni. Oríṣiríṣi ìwà ló ṣà ń wù. Oníkálukú ṣà ń dán agbára ẹ̀ wò. Àti rí olórin Tọ́sàsí tó lọ sùn nígbà tó ń kọrin lọ́wọ́ tó lọ sùn. Kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Ẹ jọ̀ọ́ ẹ comment ní comment section wa. Ó máa wù mí láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu gbogbo wa pátápátá. Kí má gbàgbé pé lórí channel yìí à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 5,000, 10,000 àti 15,000 naira. Kọ́mẹ́ǹtì tó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. So ẹ jẹ́ ká comment nínú comment section yẹn. Òṣèré tá a fẹ́ràn jù, ẹ̀kọ́ tá a rí kọ́ nínú fíìmù yìí, nǹkan tá a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì. Ká lè subscribe sórí channel wa. Alákòóso ayé apá kejì á tó jáde. So àwa tá bá subscribe tá tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́, àwa la máa jẹ́ ẹni àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tápá kejì bá ti jáde láti wò ó. Ẹ má gbàgbé láti subscribe kẹ́ lè tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́, kẹ́ comment kẹ́ lè jẹ ẹ̀bùn wa.